Ǹjẹ́ mo tún kí yín o ní gbogbo ibikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi. Abíọ́dún lèmi ń jẹ́ o, bàbá tó bí mi ló ń jọ́ Láwuyì. Kíkí olóbùrò leléyìí níbi tí mo ti ń ka ọ̀kan òjọ̀kan ìwé aládùn fún yín. Ìwé tá à ń kà lọ́wọ́ ní àkọlé rẹ̀ ń jẹ́ Adìẹ bà lókùn. Bíọ́dún Láwuyì ló kọ ọ́. Orí kẹrin náà láti máa tẹ̀síwájú o. Àkọlé tó ń bẹ níbẹ̀: rẹ́rẹ́rún rẹ́rẹ́rún. Ẹ wá nǹkan fìdílé kájọ máa gbádùn rẹ̀ lọ síwájú. Ní ilé ìfowópamọ́ kan báyìí tó wà ní ẹ̀gbẹ́ tótà, àwọn oníbàárà ń wọlé wọ́n ń jáde. Ọkọ̀ tí àwọn ilé ìfowópamọ́ fi máa ń gbé owó dúdú kirikiri mẹ́ta kan páàkì síwájú ìta géètì ilé ìfowópamọ́ náà. Àwọn ọlọ́pàá kò gbèrègbè mẹ́fà kan dúró ti ọkọ̀ náà wámúwámú lẹ́nu ọ̀nà. Bí eṣin bá kọjá ní irú àkókò yìí, wọn yóò wọn dànù ni. Ọkùnrin oníbàárà kan ń bọ̀ láti apá òkè. Ó fẹ́ gba iwájú ilé ìfowópamọ́ náà kọjá. Ó wé láwàní funfun. Ó fi ìgò dúdú kan báyìí sójú. Ó wá wọ agbádá funfun gẹ̀rẹ̀jẹ̀ kan báyìí. Ó ń fi ọ̀pá tilẹ̀ bọ̀. Ó sì ń tiro ẹsẹ̀ kan. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fún un lówó bó ti ń bọ̀. Ó dé iwájú ilé ìfowópamọ́ náà. Ó dúró láti sọdá sí òdì kejì lọ́hùn-ún. Àsìkò yìí gan-an ni ọkọ̀ akérò tuntun kan bá eré burúkú bọ̀. Àwọn èrò tó wà nínú ọkọ̀ náà kò ju 18 lọ. Ọkọ̀ náà la bírèkì lójijì. Ọkùnrin oníbàárà náà sì ṣubú síwájú ọkọ̀ náà yakata. Méjì lára àwọn agbófinró tó wà lẹ́nu ọ̀nà ilé ìfowópamọ́ náà ti sáré sí ibẹ̀. Ọkùnrin oníbàárà náà ti dìde nílẹ̀. Ó ṣí láwàní orí rẹ̀ dànù. Kí àwọn agbófinró tó sáré sí tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ó ti fi ìbọn tó gbé sábẹ́ aṣọ já okùn ẹ̀mí àwọn méjèèjì dànù. Kí àwọn tó wà lẹ́nu ọ̀nà tó yíra padà tán, ìbọn ti bẹ̀rẹ̀ sí ní pèsè lára wọn. Àwọn tó wà nínú ọkọ̀ àjòjì tó fẹ́ kọlu oníbàárà yìí ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ pẹ̀lú oríṣiríṣi ìbọn lọ́wọ́ wọn. Gbogbo wọn ló nípọn láyà bí ìrá. Ìró ìbọn bẹ̀rẹ̀ sí ní dún lákọlákọ bí àrá. Òmíràn ń dún pẹ̀wù 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 bí ẹni ju òkúta sórí òrùlé lásán. Òmíràn sì ń dún léraléra bí ẹni pé kò ní dákẹ́ mọ́. Láàárín ìṣẹ́jú àáyá, òkú ti kúnlẹ̀ pìtìpìtì. Àwọn kan nínú àwọn ìgárá náà ti wọnú ilé lọ láì fàkókò ṣòfò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé owó jáde láti inú ilé ìfowópamọ́ náà sínú ọkọ̀ àwọn ọlọ́pàá tó wà ní ìta. Ní gbogbo àkókò yìí, ìbọn ò dúró rárá. Ọkàn wọn sì balẹ̀ ju bí wọ́n ti lérò lọ. Nínú ilé ìfowópamọ́, ọmọbìnrin aláboyún kan wà níbẹ̀ tó ń rúnjú pọ́tọ́. Bóyá ojo ló ń ṣe é, bóyá ó sì fẹ́ bímọ ni kò sẹ́ni tó lè sọ. Ọ̀kan nínú àwọn adigunjalè ọ̀hún fa aboyún náà lọ́wọ́. Ó sì lọ mú un jókòó sí ìhà ibì kan kó lè yọ nínú ewu. Obìnrin náà jókòó sórí àga kan níbẹ̀. Ó ń rúnjú pọ́tọ́. Òjijì ló tọwọ́ bọnú àpamọ́wọ́ rẹ̀. Ó fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kó lè wo ẹni tó ti ń pe òun látàárọ̀. Ìbọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pàdé lára òun nìkan ṣoṣo. Ọ̀kan lórí, ọ̀kan láyà, ẹ̀kẹta sì bá ní ibi ikùn. Béèyàn bá jorí ahun, yóò bomi lójú bí egbére. Obìnrin ọ̀hún ò jàǹpátá tó fi kọjá sálùkìámọ̀. Àsìkò yìí gan làwọn ọlọ́ṣà náà wá ń ṣiṣẹ́ tìkanra. Òkú ènìyàn ti kúnlẹ̀ pìtìpìtì. Ọ̀pọ̀ ènìyàn ló sì ti ra àrìn fẹsẹ̀ sí. Àbí kí ni ká ti pe ti ẹni tó ń jẹun nílé oúnjẹ kan nítòsí tó sì fẹ́ yọ aṣọ ìnujú pélébé lápò kó fi nu ọwọ́ nù, tí wọ́n fìbọn já okùn ẹ̀mí rẹ̀. Èrò wọn ni pé ohun mìíràn ló fẹ́ yọ nínú àpò. Ọkùnrin Haúsá kan ń pariwo bàráìrò lórí ilé alájà kan tó wà nítòsí. Wọ́n fìbọn fọ́ orí rẹ̀ ní kíá. Gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ sì fọ́n sára ògiri ṣàràṣà. Odidi wákàtí kan ni wọ́n fi ń yìnbọn láì dáwọ́ dúró. Wákàtí kan ọ̀hún ó kọjá àfẹnusọ. Ojú ọ̀run ti yí padà, ó ti di pípọ́n. Ọmọ kékeré gan ò lè sọkún ọmú mọ́. Oyún inú ń ṣòjòjò. Àwọn agbófinró tó kù nítòsí ti na pápá bora. Ọba ìlú gan ti gbé ìrùkẹ̀rẹ̀ ọwọ́ wọn jù sílẹ̀ torí rinrin ló wúwo lọ́wọ́ wọn bí ọlọ ata. Baálé ilé ti sáré wọlé, wọ́n ti wọ́ ìrókò mọ́rí. Ewúrẹ́ sáré ó kọjá ìloro. Àgùntàn ti jákùn léèkàn. Ọta ìbọn ń dà wàràwà bí òjò. Òkú tó ti wà nílẹ̀ ó ti lé 50. Ìròyìn ò tá fojúbà. Ẹni bá débẹ̀ ló lè sọ o. Wọ́n palẹ̀ gbogbo owó ọ̀hún mọ́ pátápátá láìsí ìdíwọ́. Gbogbo rẹ̀ ló rọrùn fún wọn wọ̀ọ̀kú. Àjànàkú àti àwọn ẹmẹ̀wà rẹ̀ múra lọ́wọ́ nínú ilé. Bí wọ́n ti ń sarí ni wọ́n ń sán òǹdè mọ́ ìdí. Bí wọ́n ti ń jatare ni wọ́n ń pọ̀fọ̀ bí ẹni kásáàmù. Ìbọn kúnlẹ̀ pìtìpìtì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbúròó ìbọn láàrin ìlú lọ́hùn-ún. Àjànàkú ní èé ti jẹ́. Ṣé wọ́n ń sọdún Ògún lónìí ni àbí wọ́n ń ṣípà ọdẹ? Ohun ìbọn tí mò ń gbọ́ yìí kì í ṣe sakabùlà ìbọn àwọn ọdẹ. Ìbọn òyìnbó leléyìí. Ó kọjú sí àwọn ènìyàn rẹ̀. Ó ní ó yá, ẹ múra gírí. Ìjáfara léwu.
ká yára dọ́hùn ká palẹ̀ gbogbo rẹ̀ mọ́. Paramọ́lẹ̀ bọ́ sí iwájú, ẹbu wà ní ọwọ́ àlàáfíà rẹ̀. Ó tẹ ìjì ogbè sí ẹbu náà, ó sì bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ kíkankíkan pé àrísáré lọmọdé régún, àgbọ́gbọ̀n lobìnrin ń gbóhùn orò. Béégún bá ṣe eré bó ṣe bí afọwọ̀ ìgbàlẹ̀ jìn, ẹ̀yìn òkú là á fọ́gbá. Bẹ́yìn bá pọ́n lẹ́nu kì í pọ́n dèdí, ẹ̀yìn báyìí ló lóbe ń so. Ọmọdé kì í lérí ikún lọ sóko kórè pa, àgbà kì í lérí ikún lọ sóko kórè pa. A kì í ráfẹ́fẹ́ mú, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ ń yẹnu. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ní kó padà, ká lọ re ká bọ̀ re. Ó fẹ́ ẹbu náà sínú afẹ́fẹ́, gbogbo wọn sì ń ṣe àṣẹ àṣẹ. Gbogbo wọn gbé ìbọn wọn, wọ́n sì gba ẹ̀yìnkùlé jáde. Ní iwájú ilé ìfowópamọ́ lọ́hùn-ún, àwọn ọlọ́ṣà náà ti palẹ̀ mọ́ tán. Wọ́n ṣíná ọkọ̀, wọ́n sì ń pa fẹ́ẹ́ lọ sọ́nà Òkìtìpupa. Àsìkò yìí ni Àjànàkú àti àwọn ẹmẹ̀wà rẹ̀ débẹ̀. Wọ́n rí i pé rẹ́rẹ́ ti rún. Wọn ò wulẹ̀ fàkókò ṣòfò, wọ́n gbá wọ́n fi yá ọkọ̀ àwọn ọlọ́ṣà náà. Ọkọ̀ àwọn ọlọ́pàá mẹ́ta kan ń sáré bọ̀ láti ọ̀nà márosẹ̀ Bẹ̀ní sí Ọ̀rẹ̀. Bàrà ni wọ́n yà sí àárín ìgboro Ọ̀rẹ̀. Wọ́n dúró ní iwájú ilé ìfowópamọ́ náà fún ìṣẹ́jú díẹ̀ kí wọ́n tó tún ṣíná. Ó di fẹ́ẹ́ lọ́nà Òkìtìpupa. Àwọn ọlọ́ṣà náà ò rìn ju ìrìn 30 ìṣẹ́jú lọ tí wọ́n fi kan àjàgbé eléjò kan tó ṣubú dàbò ọ̀nà. Wéré wọ́n dá ọkọ̀ wọn dúró, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kó ìwọ̀nba owó tí wọ́n lè kó. Wọ́n ní kí àwọn kúkú fẹ̀yìn kan lu igbó. Orí èyí ni àwọn Àjànàkú ti bá wọn. Wọ́n dojú ìbọn kọ ara wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa ara wọn lọ. Ṣé bí irin bá kan irin, dandan ni kí ọ̀kan ó tẹ̀ fún ọ̀kan. Ọwọ́ àwọn Àjànàkú bẹ̀rẹ̀ sí ní dun àwọn ọlọ́ṣà náà, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣubú lójú ìjà. Ní mọ̀nàwá, gbogbo àwọn ọlọ́ṣà náà ti dèrò ọ̀run. Àwọn Àjànàkú bẹ̀rẹ̀ sí ní yayọ̀ ìṣẹ́gun. Wọ́n ń gbèrò láti lọ́rí ọkọ̀ tí owó wà nínú rẹ̀ padà kí wọ́n sì tètè bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Orí èyí ni wọ́n wà tí ìbọn bẹ̀rẹ̀ sí ní dún lára wọn. Ọkọ̀ àwọn agbófinró tó dúró ní iwájú ilé ìfowópamọ́ lẹ́ẹ̀kan ti dé. Àwọn náà sì ti yíjú padà. Àwọn àti àwọn agbófinró náà sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún ara wọn. Wéré, agbófinró 4 ló ti ṣubú lójú ìjà. Ìbọn dún pẹ̀wù 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 láì dúró. Ojúlarí pariwo tòò lójijì, ó sì nalẹ̀ wọ̀n lógèdèǹgbé. Àwọn tó kù tún pẹ́, ẹni orí yọ ó dilé. Ojúlarí ń bẹ nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Paramọ́lẹ̀ nìkan ló dúró tó sì ń yìnbọn lákọlákọ sí àwọn ọlọ́pàá náà. Ó ń fẹ̀gbẹ́ rìn lọ sí ibi tí Ojúlarí ṣubú sí. Gbogbo àwọn tó kù ni wọ́n ti sá lọ pátápátá. Ó kan Ojúlarí lára nínú àgbàrá ẹ̀jẹ̀ tó wà. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yìnbọn lù ú, ṣùgbọ́n ìbọn wọn ò tú irun kan ṣoṣo lára rẹ̀. Ó gbé Ojúlarí sí èjìká, ó sì tọkọ́ṣọ́ sínú igbó. Ní Sábó lọ́hùn-ún, aago 6 alẹ́ ti lù kí àwọn Àjànàkú tó máa yọ́ wọlé ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Kò pẹ́ tí gbogbo wọn sì fi péjú, àfi Paramọ́lẹ̀ àti Ojúlarí nìkan ni wọn ò rí. Gbogbo wọn ló sì mọ̀ pé Ojúlarí ti fara kó ọta ìbọn ní tirẹ̀, ṣùgbọ́n ibo ni Paramọ́lẹ̀ rá sí? Bí Ojúlarí bá ń fà yóò ti máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́rùn báyìí. Ti Paramọ́lẹ̀ nìkan ló ń ṣe wọ́n ní kàyéfì. Àjànàkú ní ẹ wá o, ibi àfojúsí ọ̀nà sì lè má gbabẹ̀ o. Bóyá ibi tí kò lè mú ẹ̀mí lọ ni ìbọn sì ti ba Ojúlarí, tí ọwọ́ àwọn agbófinró sì ti tẹ̀ ẹ́. Yóò ti máa kà bòròbòrò ní tẹ̀sán àwọn ọlọ́pàá báyìí. Kò sì ní pẹ́ tí àwọn agbófinró yóò fi máa kó físán káàkiri. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá fa gbùrù, gbùrù yóò fagbó? Ta ló sì mọ̀ bóyá Paramọ́lẹ̀ rí ibi tí wọ́n ti ń kó màmú gàrí sí Ojúlarí lọ́wọ́? Ló ń ṣe yá na pápá bora ní tirẹ̀. Ẹni tí ò gbọ́n kúkú làwẹ̀ ń gbò. Kójú má rí bi, gbogbo ara lóògùn rẹ̀. Àwa ló kù ká múra báyìí. Ìfura sì ní gbogbo rẹ̀ gbà. Pánsá ò fura, pánsá já síná. Kòkúmọ́ ní ẹ wò ó, mo jẹ́rìí Ojúlarí. Ewé rẹ̀ ti pẹ́ lára ọṣẹ ó sì ti dọṣẹ. Bí ó bá sì wà láàyè, bí àwọn ọlọ́pàá bi léèrè jù bẹ́ẹ̀ lọ, yóò ya olúndùn kalẹ̀ ni. Kò jẹ́ kàbí ẹyẹ ìbákà. Bí wọ́n fìtínà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní wí ohunkóhun. Ẹ ṣáà jẹ́ ká palẹ̀ mọ́ ná, ká tó mọ ohun tó bá kù. Wọ́n bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ìbọn wọn mọ́. Lójijì, ọkọ̀ kan dúró ní iwájú ilé náà. Àjànàkú rọra ká aṣọ kúrò lójú fèrèsé. Ó ní yéè, mo ti sọ bẹ́ẹ̀, agbé àti kẹ́ran mérò. Ọwọ́ pálábá wa ségi wàyí. Ọkọ̀ àwọn agbófinró ni, àwa ni wọ́n sì wá kó. Jìnnìjìnnì ti bo gbogbo wọn. Kí wọ́n tó paradì tán, wọ́n ti ń gbúrò ẹsẹ̀ lẹ́nu ọ̀nà. Wọ́n gbọ́ kókó
Àjànàkú fẹ́ sọ pé ta ni o, ṣùgbọ́n itó ẹnu rẹ̀ ti yí, ohùn rẹ̀ kò jáde sókè tààrà. Ìdòwú ló sọkàn ọkùnrin, ó lọ sí ẹnu ọ̀nà, ó ṣí ilẹ̀kùn. Ọlọ́pàá méjì ló wà lẹ́nu ọ̀nà. Ọ̀kan nínú wọn ní ẹ káalẹ́ o, òun náà sì dáhùn pé ẹ káalẹ́ sà. Ọlọ́pàá náà ní ẹ jọ̀wọ́, ọkùnrin kan la béèrè ládùúgbò yìí. Ìdòwú fẹ́rẹ̀ máa tọ̀ sí ṣòkòtò. Ohùn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, ṣùgbọ́n kò jẹ́ kó hàn pé ẹ̀rù bà òun. Ó ní kí ni orúkọ ọkùnrin náà ti ń jẹ́. Ọlọ́pàá náà dá lóhùn pé olówó láyé mà ní orúkọ wọn. Àwọn ni. Ìdòwú ò jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀ tó fi ní ẹ máa tọ ọ̀nà ọ̀hún yẹn lọ sí ìsàlẹ̀. Bí ẹ bá ti rìn bí òpó iná mẹ́ta síwájú, ẹ yà sí ọ̀nà tó lọ sí apá àlàáfíà kí ẹ béèrè níbẹ̀. Ọlọ́pàá náà ní ẹ ṣeun. Àwọn ọlọ́pàá pẹ̀yìn dà ní tiwọn, wọ́n sì bá tiwọn lọ. Ìdòwú mí kanlẹ̀, ó bá ìdí lọlẹ̀, ó ní àṣebàjẹ́ síbí tòun là ń wí, àṣeburúkú kú ara fún. Gbogbo wọn wo ara wọn lójú, ẹnìkan kò sọ̀rọ̀ sí èkejì fún ìṣẹ́jú díẹ̀. Àjànàkú ní ẹ wò ó, èyí à ń wí yìí dùn o, ẹ jẹ́ ká ṣí rédíò kalẹ̀ kó lè ṣàlàyé fún wa ibi tí nǹkan dé dúró. Wọ́n tan rédíò kalẹ̀, wọ́n sì ń tẹ́tí sí gbogbo ètò tó ń lọ nínú rédíò. Ní ọ̀nà Bẹ̀nẹ́ lọ́hùn-ún, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ń bọ̀ wá sí ọ̀nà ọ̀rẹ̀. Iná ọkọ̀ náà mọ́lẹ̀ rokoṣo, kò sáré jù, bẹ́ẹ̀ ni kò sì máa yọ́rìn bí ìgbín. Ẹnìkan jánà mọ́ mọ́tò náà lẹ́nu lójijì. Awakọ̀ ọkọ̀ náà tẹ ìjánu ọkọ̀ rẹ̀. Ọkọ̀ dúró sí i. Awakọ̀ náà páàkì ọkọ̀ rẹ̀ dáradára. Ó sọ̀kalẹ̀, òun nìkan ló wà nínú ọkọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ẹni tó jánà mọ́ lẹ́nu. Ẹsẹ̀kẹsẹ̀ ni ẹni tó jánà mọ́ lẹ́nu náà ti fa ìbọn yọ. Ó pàṣẹ fún onímọ́tò náà kó máa nìṣó ní ibi tí òun nawọ́ sí. Gbogbo àṣẹ tí ẹni tó mú ìbọn lọ́wọ́ náà ń pa ni awakọ̀ náà múṣẹ láì jiyàn. Ìbọn lápátí kò lápátí. Ta ló fẹ́ fojú di irin tútù ọmọ àfòkò sọ̀rọ̀? Ẹni tó mú ìbọn lọ́wọ́ náà ní o ò gbọ́dọ̀ wẹ̀yìn, bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ yí àṣẹ mi padà. Bí o bá rú òfin tí mo bá pa fún ọ, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ò sọ ọ́ di èrò ọ̀run. Wọ́n rìn sínú igbó díẹ̀ kí ẹni tó mú ìbọn lọ́wọ́ tó pàṣẹ kí onímọ́tò dúró. Onítọ̀hún dúró láàrin igbó. Ó bẹ̀rẹ̀ sí ní wò mọ̀jòmọ̀jò. Ẹni tó mú ìbọn lọ́wọ́ náà ní wo ẹni tó wà nílẹ̀ yẹn, gbé e kó o nìṣó nínú mọ́tò padà. Ọkùnrin onímọ́tò náà gbé ẹni tó wà nílẹ̀. Ara rẹ̀ ń koná lala. Ẹ̀jẹ̀ ti mú aṣọ rẹ̀ dúdú. Ẹ̀jẹ̀ náà sì ti bẹ̀rẹ̀ sí ní dì. Ó gbé e nílẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní gbé e dìgbàdìgbà lọ sí títì. Ẹni tó gbé ìbọn lọ́wọ́ náà gbé àpò kan nílẹ̀, ó sì tẹ̀lé ọkùnrin ọlọ́kọ̀ náà padà sí títì. Wọ́n dé ìdí ọkọ̀ padà. Ọkùnrin tó gbé ìbọn lọ́wọ́ náà gbé báàgì ọwọ́ rẹ̀ sínú búùtù, ó sì tì búùtù padà. Ó pàṣẹ kí ẹni tó ní mọ́tò náà gbé ẹni tó gbé sí ẹ̀yìn ọkọ̀. Ó gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ onítọ̀hún. Ó ṣíná ọkọ̀, ó ní arákùnrin, bí mo bá ti lọ tán ni kí o fi gbé bọ́nu pé o lè gba mọ́tò lọ́wọ́ rẹ o. Kò ná mi ní nǹkan kan láti lọ́rí ọkọ̀ padà kí n sì wá pa ọ́ bí ẹni pajá ògún. Ọkọ̀ náà ṣí, ó sì ń sáré tètè lọ sí ọ̀nà ọ̀rẹ̀. Ó dé ìgboro, ó sì yà bàrá sí ọ̀nà Oǹdó. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ni ọkọ̀ náà dé gáràjì ọlọ́dẹ. Ó yà sí ọ̀nà omi funfun. Ọkọ̀ náà páàkì ní abẹ́ igi kan ní Ṣèkúndé. Awakọ̀ sọ̀kalẹ̀, ó wọ inú ilé kan lọ. Kò pẹ́ tí òun àti ẹnìkan jáde padà nínú ilé náà. Ọkùnrin tí wọ́n jọ jáde nínú ilé náà gbé báàgì kékeré kan báyìí lọ́wọ́. Àwọn méjèèjì jókòó ti ara wọn ní iwájú ọkọ̀. Ọkọ̀ ṣí, ó sì ń pafẹ́ lọ sí ọ̀nà àgbélé. Aago 2 òru ni wọ́n dé àgbélé. Ọkọ̀ náà páàkì síwájú ilé oníbàmùbàmù kan báyìí. Ẹni tó jókòó ti dẹ́rẹ́bà ọkọ̀ níwájú sọ̀kalẹ̀. Ó lọ bá ẹni tí wọ́n jù sí ẹ̀yìn ọkọ̀ bí àpò ẹ̀wà. Ó bẹ̀rẹ̀ sí ní bọ́ aṣọ lọ́rùn rẹ̀. Onítọ̀hún náà ń gbin kẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹni tó wa ọkọ̀ náà ti dé iwájú ilé tí wọ́n páàkì ọkọ̀ sí. Ó kan ilẹ̀kùn ilé náà. Kò sì pẹ́ tí ohùn kan fi ń sọ̀rọ̀ bọ̀ wá sí ẹnu ọ̀nà láti inú ilé lọ́hùn-ún. Ohùn náà ní àní ìwọ ta ni sẹ́? Èmi Paramọ́lẹ̀ ni o. Paramọ́lẹ̀, lóru ọ̀gànjọ́ yìí, ajá yín tún ti forí kómí kọ́. Ta ló tún fara gbọgbẹ́ lọ́tẹ̀ yìí? Ojú la rí ni o. Kódà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí. Èyí ti rí. Wò ó, jẹ́ ká yanjú ọ̀rọ̀ tó ń rùn nílẹ̀ yìí náà kí n tó máa fún ọ ní làbárè bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́. Ilẹ̀kùn ṣí. Jagunlabi sì ń tẹ̀lé Paramọ́lẹ̀ lọ sí ìdí ọkọ̀ ní ìta. Jagunlabi ní ta ló dúró ti mọ́tò ní ìta yẹn? Paramọ́lẹ̀ ní dókítà Àjàní ni. Ó káre láyé, bó o ṣe fi iṣu síná ló tó ń fojú wá ọ̀bẹ kiri. Mo jẹ́rìí rẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń ronú ẹni tí wọ́n ó rán sí i ní òru yìí ni. Bí ó sì tètè lé ọ wá yìí, kí iṣẹ́ máa lọ ní pẹrẹu ni. Wọ́n gbé Ojúlarí dìgbàdìgbà wọnú ilé lọ.
Wọ́n tẹ́ ẹ sí orí ẹní kan báyìí. Dókítà sì bẹ̀rẹ̀ sí ní ti aṣọ kan bọ omi tútù, ó sì ń fi wọ́ Ojúlarí lára kí ara rẹ̀ lè tutù díẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, Ojúlarí lajú. Ó fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n ó lanu lásán ni, gbólóhùn kankan kò ti ẹnu rẹ̀ jáde. Dókítà gún un lábẹ́rẹ́, kò sì pẹ́ púpọ̀ tí ó fi sùn lọ fọnfọn. Ọ̀nà méjì ni ìbọn ti bá Ojúlarí, ọ̀kan ní ibi èjìká rẹ̀ àti èkejì ní ẹ̀gbẹ́ ikùn. Dókítà kò fàkókò ṣòfò tó fi bẹ̀rẹ̀ sí ní yọ ọta ìbọn lára Ojúlarí. Dókítà náà mọ iṣẹ́ dójú àmì nítorí pé kò pẹ́ rárá tó fi yọ ọta ìbọn náà tán. Ó wẹ ojú egbò náà, ó sì ṣètọ́jú rẹ̀ dáradára. Ó fi aṣọ funfun kan báyìí di èjìká Ojúlarí, ó sì fi di ikùn rẹ̀ náà tó fi dàbí ìgbà tí ènìyàn bá fún ọ̀já mọ́ inú. Dókítà wo aago ọrùn ọwọ́ rẹ̀, ó ní yóò tó aago 11 àárọ̀ kó tó jí. Ní kété tó bá ti jí ni kí ẹ ránṣẹ́ pè mí. Wọ́n ó ti ṣètò ẹ̀jẹ̀ tí wọ́n ó fà sí lára nítorí pé ẹ̀jẹ̀ tó dànù lára rẹ̀ ti pọ̀ jù. Ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni ó mọ̀ pé abàníyìn ni ẹ gbé wá. Ó kọjú sí Paramọ́lẹ̀, ó ní ìwọ wá gbé mi padà sí Ṣèkúndé. Wọ́n jọ padà sí ìdí ọkọ̀, kò pẹ́ púpọ̀ tí ọkọ̀ fi sí tó sì parí bí iṣó. Dókítà sọ̀kalẹ̀ ní Ṣèkúndé, ó sì sọ fún Paramọ́lẹ̀ kó ṣọ́ra kó sì máa fúnra lásìkò yìí. Paramọ́lẹ̀ ní òun ti gbọ́. Má sì gbàgbé gbogbo ohun tí mo bọ́ sọ ní àgbélé lẹ́ẹ̀kan o. Paramọ́lẹ̀ ní gbàgbé kẹ̀. Ṣé irú rẹ̀ lèèyàn jẹ́ gbàgbé? N ò lè gbàgbé. Dókítà ní kò burú, tètè máa lọ, òru ò mẹ́ni ọ̀wọ̀. Ọkọ̀ sí, ó sì ń sáré padà lọ sí ọ̀nà àgbélé. Paramọ́lẹ̀ ń rò wípé ó yẹ kóun wá bí òun ṣe ṣètò ọkọ̀ ọlọ́kọ̀ tí òun jí gbé kí àwọn ọlọ́pàá tó máa wá mọ́tò náà kiri. Ta ló tilẹ̀ mọ̀ bóyá onímọ́tò náà ti lọ fi tó àwọn ọlọ́pàá létí látàlẹ́ àná. Wọn a sì máa wá mọ́tò náà kiri, wọn a wá ká mọ́ mi lọ́wọ́. Ẹni tí a bá sáà bá apá lọ́wọ́ rẹ̀ náà ló fa apá ya. A kì í sì pe ni lólè kó tó máa gbọ́mọ ẹran jó. Ó yẹ kí n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọkọ̀ yìí kí ilẹ̀ tó mọ́. Ó rántí pé òun gbé báàgì kan sí ẹ̀yìn ọkọ̀. Ó páàkì ọkọ̀, ó lọ sí búùtù ọkọ̀ náà, ó gbé báàgì ọ̀hún jáde, ó sì wò ó. Owó kún inú rẹ̀ dẹ́múdẹ́mú. Ó padà sínú ọkọ̀, ó ṣíná, ó sì ń dá ṣàròyé lọ bí ó ti ń wa ọkọ̀ lọ báyìí pé ó dáa báyìí, làálàá wa òkúkú já sásán, bí ó tilẹ̀ jẹ́ pé ó yẹ kí a rí jù báyìí lọ. Síbẹ̀, fòròfòrò imú ìyàwó ó sàn ju yàrá òfìfo lọ. Ibi tí mo ti lọ gbé Ojúlarí ní ibi tó ṣubú sí náà kúkú ni mo ti fọwọ́ kọ́ èyí. Ọdẹ wa ìbá kúkú pasán náà ni. Ṣùgbọ́n ṣá, èmi àti Ojúlarí nìkan ni a ó jọ pín owó èyí. Ẹni abáṣà àtórí rẹ̀ pa adìẹ, ó yẹ kó jẹ òwe. Ojúlarí ọ̀hún ló sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Ó páàkì ní iwájú ilé Jagunlabí. Ó wọ inú ilé lọ, kò sì pẹ́ púpọ̀ tó fi jáde padà pẹ̀lú ṣọ́bìrì kan lọ́wọ́. Ó ju ṣọ́bìrì náà sínú ọkọ̀, ó wọnú ọkọ̀ padà, ó ṣíná ọkọ̀, ó sì ń lọ sí ọ̀nà alábàmẹ́ta. Ó rìn síwájú díẹ̀, ó páàkì, ó gbé báàgì tí owó wà nínú rẹ̀, ó fi ọ̀rá ńlá kan wé dáadáa, ó gbé ẹrù, ó mú ṣọ́bìrì, ó sì ń rìn gba ọ̀nà ẹlẹ́sẹ̀ kan báyìí lọ. Ó rìn tó ìrìn bí 20 ìṣẹ́jú kó tó tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀. Ó yà kúrò ní ojú ọ̀nà, ó rìn ṣúẹ́ṣúẹ́ dé ibi igi àràbà kan báyìí, ó gbé ẹrù orí rẹ̀ kalẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ilẹ̀ nídìí igi àràbà náà. Ó gbé owó náà sínú ilẹ̀ tó gbẹ́, ó sì rọ erùpẹ̀ bò ó. Ó ki ilẹ̀ náà dáadáa, ó wò yán-yàn-yán, kò kófìrí tàbí gbúròó ẹnì kankan. Ó padà sí ojú títì, ó kó sínú ọkọ̀ padà, ó sì ń lọ sí ọ̀nà alábàmẹ́ta. Kò pẹ́ tó fi dé orí afárá odò Ọ̀wẹ́nà. Ó páàkì ní ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan báyìí, ó sọ̀kalẹ̀, ó sì lọ yọjú wo inú odò náà wò. Omi náà kún kọjá sísọ, kódà ó fẹ́rẹ̀ẹ́ kún dé ibi afárá. Paramọ́lẹ̀ ní èyí dáa báyìí, ọ̀rọ̀ yìí ò sáà gbọdọ̀ ní ẹ̀rí. Ó padà sí ibi tó páàkì ọkọ̀ sí, ó yọ ọkọ̀ náà kúrò ní jíà, ọkọ̀ sì rọra rìn lọ sí ìsàlẹ̀ fúnra rẹ̀. Ẹ̀ẹ̀kan náà ló bọ́ sínú odò jùà. Paramọ́lẹ̀ tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀ sínú omi náà, ọkọ̀ ti mù òkun pátápátá. Ó ní èyí dáa báyìí, bí ilẹ̀ bá mọ́ ká mọ ìgbésẹ̀ tó bá tún kù. Paramọ́lẹ̀ pẹ̀yìn dà, ó sì ń fẹsẹ̀ rìn padà lọ sí ọ̀nà àgbélé. Aago 4 ìdájí ti lù kó tó dé àgbélé. Ó wọ inú ilé lọ, ó rí i pé Ojúlarí sì ń sùn. Jagunlabí náà sì ti wọ yàrá tirẹ̀ lọ. Ó jókòó lórí àga onígi kan báyìí, ó ní ǹjẹ́ kò yẹ kí n wá lọ sí ọ̀rẹ́ báyìí? Ó yẹ kí n lọ sọ fún àwọn ènìyàn wa bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́. Gbogbo wọn ni yóò ti máa káyà sókè báyìí. Ta ló sì mọ̀ bóyá ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n báyìí? Àmọ́ àjànàkú náà kì í ṣẹran rírọ̀. Bí Ṣàngó àwọn ọlọ́pàá yẹn bá tiẹ̀ ń pàràbà tó ń fàrókò ya, bíi tigi ńlá àjànàkú kọ́. Erin kọjá gbígbé,
kìnìún olólà ejù kọjá ẹran à ń tokùn bọ̀ lọ́rùn. Àmọ́ ṣá, ọdẹ tó bá gbójúmà sí lè tokùn bọ̀ kìnìún lọ́rùn. Ó yẹ kí n lọ sí ọ̀rẹ́, kí n lọ fimú fínlẹ̀, tìfúnra sí ní pẹ̀lú. Ṣùgbọ́n kò wá yẹ kí n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún Ojúlarí kí n tó lọ bí. Ẹni tó bá ṣáàkú ni kùlà bá jayé. Ǹjẹ́ eléyìí tó sùn kalẹ̀ bí òkú igi yìí sì lè dúró jayé báyìí? Kò dájú. Àmọ́ ọmọ yóò kú, ọmọ yóò yè. Ó ṣàyẹ ká kí ìyá rẹ̀ kú ewu. Kò burú, ọ̀rẹ́ ni wọ́n yára lọ bí ilẹ̀ bá ti mọ́ dáadáa. Bí aago 6 ìdájí ti lù ní Paramọ́lẹ̀ ti dìde nílẹ̀. Ó ka 15,000 lápò rẹ̀. Ó lọ kó fún Jagunlabí ní yàrá. Ó ní kí wọ́n máa fi ṣètọ́jú Ojúlarí lọ kí òun fi padà dé, torí àsunkàkà kì í gbọ̀fẹ́. Ó lọ sí ibùdó àwọn ọlọ́kadà. Ọlọ́kadà kan gbé e dé gáràjì ọlọ́dẹ, àtibẹ̀ ló sì ti wọ ọkọ̀ tó ń lọ sí ọ̀rẹ́. Wọ́n ti kọjá Oǹdó dáadáa kí obìnrin tó ń sọ̀rọ̀ nínú rédíò tó ṣe ìkéde báyìí. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin ènìyàn létí pé àwọn ìgárá ọlọ́ṣà kan kọlu ilé ìfowópamọ́ kan ní ìlú ọ̀rẹ́ ní àná, ọjọ́ Ajé. Àwọn adigunjalè náà gbé ọ̀pọ̀lọpọ̀ owó, wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. A tún gbọ́ pé ní àkókò ìkọlù náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò. Àwọn ọlọ́pàá lé àwọn ọlọ́ṣà náà lọ sí ọ̀nà Òkìtìpupa. Wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú ara wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé ọwọ́ àwọn agbófinró dun àwọn ọlọ́ṣà náà, síbẹ̀ ọlọ́pàá 4 ló tún sùn lójú ìjà nígbà tí wọ́n kọjú ara wọn. A gbọ́ pé díẹ̀ nínú àwọn ọlọ́ṣà náà ló fara gbọta kí wọ́n tó kán lùgbẹ́. A fi àsìkò yìí rọ̀ gbogbo ilé ìwòsàn àdáni àti ti ìjọba pé tí wọ́n bá kẹ́fín ẹnikẹ́ni tó fara gbọta ìbọn, kí wọ́n tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ẹ ṣé púpọ̀. Paramọ́lẹ̀ rọra rẹ́rìn sínú. Ó ń rò pé àwọn ọlọ́pàá wọ̀nyí mà sì kúkú gọ̀ o. Ṣé ilé ìwòsàn nìkan ni ènìyàn lè gbé ẹni tí ó fara gbọta ìbọn lọ ni? Ilé aláwo ńkọ́? Àbí kò sí àwọn olóògùn pàtàkì mọ́ ni? Ṣé àwọn wòlíì ti tán láàrin ìlú ni? Dókítà abẹ́lé bíi ti Àjàní ò wapọ̀ bí iyanrìn etí òkun. Èèyàn wa lè gọ̀ títí kó gbé irú Ojúlarí lọ sí ilé ìwòsàn kankan nírú àkókò yìí bí? Ṣẹ́kún ni ọlọ́pàá yóò mú olúwa rẹ̀ jù sí àtìmọ́lé. Olúwa rẹ̀ dèrò ẹ̀wọ̀n nu. Ìyẹn ni pé ọwọ́ àwọn agbófinró ò tí ì tẹ ẹnìkankan nínú àwọn ènìyàn wa. Kí n dé ọ̀rẹ́ náà kí n lọ ṣàlàyé gbogbo ètò fún wọn. Àmọ́ n ò gbúdọ̀ jẹ́ kí wọ́n mọ̀ nípa owó tùlù tí mo rí gbé. Bí Ojúlarí bá wáyé, èmi pẹ̀lú rẹ̀ nìkan ni a ó dá owó náà pín. Torí kò ní dáa kó jìyà mọ́pọ̀mọ́pọ́mọ́ ètè. Ṣùgbọ́n mo wá ní láti jìnnà sí jàǹdùkú àti ìwà ìdigunjalè pátápátá. Torí òòṣà tá a bá sì fọdún 7 tí ò gbé ni, ó yẹ ká wá nǹkan míì ṣe láwo ni. Owó ti wà nílẹ̀ tí mo lè fi wá nǹkan gidi ṣe báyìí. Àmọ́ gbogbo rẹ̀ náà ló gba ọgbọ́n. Torí a kì í fi wàdùwàdù rédà lórí ìkọ́. A kì í kánjú lábẹ́ gbígbóná. Kí n kọ́kọ́ dẹ wọ́n lẹ́kẹ̀ dáadáa kí n tó sá lọ sí ọ̀nà jíjìn réré. N ó sì fi ọ̀rọ̀ náà tó Ojúlarí létí pé kó jẹ́ ká jọ sá lọ. Mo sì mọ̀ pé kò ní jà mí níyàn, pàápàá nígbà tí ọ̀rọ̀ náà ti lówó nínú. Aago 8 àbọ̀ ti lù kí ọkọ̀ tí Paramọ́lẹ̀ wọ̀ tó dé ìlú ọ̀rẹ́. Kò lọ sí ọ̀dọ̀ àwọn àjànàkú. Ilé rẹ̀ ló gbà lọ tààrà. Ó ní kí n lọ sùn díẹ̀ náà, torí bí igi bá rí lu igi, tòkè rẹ̀ là á kọ́kọ́ rí. Kí n délé kí n bomi sára kí n sì sùn díẹ̀. Paramọ́lẹ̀ bomi sára tán. Ó wá nǹkan jẹ. Ó sì bọ́ sórí ibùsùn. Kò pẹ́ rárá tí oorun fi gbé e lọ. Aago 3 ọ̀sán ti kọjá díẹ̀ kí Paramọ́lẹ̀ tó jí. Bí ó ti jí ló mú aṣọ wọ̀ tó sì kọrí sí ilé àjànàkú ní Sábó. Àjànàkú, Ìdòwú àti Kòkúmọ́ wà nínú pálọ̀ níbi tí wọ́n ti ń kọminú lórí bí Paramọ́lẹ̀ àti Ojúlarí ṣe déédéé di àwátì. Wọ́n gbọ́ kokoko lẹ́nu ọ̀nà. Ta ni kó wọlé o? Paramọ́lẹ̀ wọlé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì sáré dìde lórí ìjókòó tí wọ́n wà. Paramọ́lẹ̀ ní, ó yà yín lẹ́nu bí ẹ ṣe déédéé rí mi àbí? Afẹ́fẹ́ ni mí, n ò ṣeé mú. Bàrà mẹ́ta ni mí tó ṣòro dì lókùn. Àgbàdo inú ságo ni mí, mo ti dàwò mọ́jú fẹ́ díẹ̀. Àjànàkú ní, Paramọ́lẹ̀, ṣé pé o sì wà láyé? Paramọ́lẹ̀ dáhùn ó ní, bá òkú lógún ọdún, bàbá ta ló lè gbé ni sin? Kùkùté ni mí, ẹni bá mi kùkùté ara rẹ̀ lómì. Igba ọkọ́, igba àdá, wọ́n ń bókè dìtẹ̀. Òkè ò jẹ, òkè ò mu, òkè ló rẹ́yìn gbogbo wọn. Béèyàn bá ro kúrò mí, èmi ni wọ́n ó jàkàrà olúwa rẹ̀. Ọ̀wù, àáfàá ìwo ni tèpè? Èpè kọ́ o. Ohun tó bá wu kó wá ní ń tọrọ lọ́wọ́ Ọlọ́run bí orin bàrí. Ohun tó wu èmi Paramọ́lẹ̀ ni mò ń tọrọ lọ́wọ́ Ọlọ́run. Kòkúmọ́ ní wò ó Paramọ́lẹ̀, ìyí à ń wí yìí dùn. Ojúlarí ńkọ́? Ojúlarí wà o, ṣùgbọ́n ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí. Níbo ló wà báyìí? Ó wà níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ó yá ká máa lọ síbẹ̀. Lọ síbo? Ẹ wò ó, ẹ̀ṣọ̀ pẹ̀lẹ́ lè jọ ń gun àgbọn o. Ìkánjú òsì mégbò jiná.
omi gbígbóná ojoojúmọ́ lẹbọ. Kí ẹ lọ farabalẹ̀ o, èèyàn tó bá farabalẹ̀ ní rí mi eégún. Mímí kan ò ní mi ojúlarí níbi tó wà. Ohun afẹ̀lẹ̀mú kì í bàjẹ́, ohun afagbára mú ní le koko. Ohun tí mo ní kí n wá fi tó yín létí nìyẹn o. Mo fẹ́ dé gáràjì wa lọ́hùn-ún. Paramọ́lẹ̀ pẹ̀yìn dà, ó sì ń jáde lọ sí ìta. Kòkúmọ́ sáré tẹ̀lé e. Wọ́n jáde sí ìta lọ́hùn-ún. Paramọ́lẹ̀ àti Kòkúmọ́ dúró, wọ́n jọ ń sọ̀rọ̀. Kòkúmọ́ ní, Paramọ́lẹ̀, ṣé ó dá ọ lójú pé ojúlarí sì wà láyé? Ó wù, Kòkúmọ́, mo wá lè rí ẹni tákó tó ń di ẹ̀lírí mọ́ mi lọ́wọ́ bí? Mo ṣe bí a ti yanjú ọ̀rọ̀ yìí nínú ilé lẹ́ẹ̀kan. Sàkátà pàrà làgbàlagbà ń ṣẹ́tọ́. Pọ̀n la sì ṣẹ́fọ̀n. Ibi awísí kọ́ là á kú sí. Bí ojúlarí bá ti kú ni. Wọ́n ò ti sọ fún yín. Ojúlarí sì wà lókè èèpẹ̀. Àlàáfíà ni ò sí lára rẹ̀. Àdúrà ló nílò báyìí o. Wò ó, àkókò bá mi ṣọ̀rẹ́. Ọ̀nà pọ̀ lẹ́ẹ̀rùn. Kòkúmọ́ ní, wò ó Paramọ́lẹ̀. Bí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kánná o. Ó tún kù nìbá ń ró. Ó wù mí láti darapọ̀ mọ́ yín ní gáràjì ọ̀dọ̀ yín yẹn. Gbogbo à ń fàyàgbọ́ta yìí náà ti sú mi. Èèyàn ò sì lè jókòó lásán kí ebi ó má lọ lu olúwa rẹ̀ pa. Paramọ́lẹ̀ ní, ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyẹn. Kò tó ohun tí à ń lo àdá bẹ́. Bí mo bá ti dé gáràjì lónìí, wọn ò bá ọ̀gá sọ̀rọ̀ rẹ. Ó sì dá mi lójú pé wọn ò ní kọ̀ sí mi lẹ́nu. Wọn ò wá fún ọ lábọ̀ bó bá di alẹ́. Kòkúmọ́ ní, kò burú, wọn ò máa retí rẹ. Báyìí ni orí kẹrin ìwé ìtàn Adìẹ bà lókun parí. A ó máa tẹ̀síwájú nínú orí karùn-ún láìpẹ́.